ẹlòmíì àní odidi èèyàn ti pé sínú ẹlòmíì lérí kọ́ fẹ́ lọ́lá ńbọ̀ àfà odidi èèyàn ó ti pé sára ẹlòmíì lérí pé wọ́lá ọjọ́ tó lo apá ọ̀tọ̀ kìí jẹ́ kó lo lẹ́ẹ̀kan náà ọjọ́ tó lo ọkàn ọjọ́ tó lo didi erí wọn a máa wá pé bisikíìtì gbogbo bá ti ń wí ní ṣetán sọ́rọ̀ àlùkìyà máa bá wọnú náà yìí ẹlòmíì ọ̀rọ̀ ti iná tó sàròyé lọ náà ni kó lè bá wà nù àwọn tí wọ́n wà tàkọ́ àfikọ́ farabalẹ̀ fọ́rọ̀ ọlọ́run kódà káwọn ilé ẹjọ́ níbi tó bá ti kàn tọ́ náà àtọwà wípé ń tọ́sẹ̀lẹ̀ síwá yìí àwa lè máa rò pé dùnnú ni ìbànújẹ́ ni ṣùgbọ́n ìbànújẹ́ ní jẹ́ fún wa àwa là ń káǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú fúnra wa bí nǹkan kan ọba tiẹ̀ bá ọ lẹ́rù níbi ikú bí ọba lọ lè wo ìtẹ́ èyí tí wọ́n gbé lọ sí òkòlówó lọ́hún bẹ́ẹ̀ nísìnyí wọ́n bá lọ wo ìtẹ́ èyí tó wà ní òkòlówó nísìnyí sàárì ẹyọ kan náà ni wọ́n gbẹ́ wọ́n á fi láàdì kan sí yàyín wọ́n fi láàdù kan sí yàyín wọ́n fẹ́ yọ kan sáàrin wọ́n fi sàárè kan sáàrin wọ́n fi láàdù kan sápọ̀ tán wọ́n fi kan sápà láfíà òkú tó bá ti wá gbé wá wọ́n ti kan bọ ihò kan ní yàyín wọ́n ti kan kírètì ẹ̀ ma òkú tó bá gbé wá wọ́n ti bọ̀ láàdù kan lápọ̀ tán wọ́n kan kírètì ẹ̀ náà bá tún wọ́n máa méjì tó kù wọ́n máa retí ẹlòmíì tí tó ń bọ̀ wá wọ́n máa retí ẹlòmíì tó ń lò tún kó kú jẹ wá tọ́ka bá tún dé wọ́n tún tì wọ́n náà bọ ẹgbẹ́ kan wọ́n tún kan kírètì ẹ̀ ma bí mi bá tún dé wọ́n ti bọ ẹgbẹ́ kejì wọ́n tún kan kírètì ẹ̀ ma bẹ́lẹ̀ kẹta bá dé wọ́n wá gbé sáàrin wọ́n ẹsẹ̀ wá dé àwọn mẹ́tẹ̀ẹ̀ta pa bẹ́ẹ̀ kẹta bá dé wọ́n gbé sáàrin wọ́n sẹ̀ wá dé mẹ́tẹ̀ẹ̀ta pa bẹ́ẹ̀ bá dákú tí wọ́n bá kan kírètì ẹ̀ ma bọ́ bá jí àbí kó tún kú padà bọ́ bẹ́ẹ̀ dákú bọ́ bẹ́ẹ̀ kan kírètì ẹ̀ bọ́ bẹ́ẹ̀ jí ya mẹ́tàmọ́ra rẹ̀ kú padà nírọ̀rùn wọ́n ti wá wà ń bẹ̀ kálukì àmọ́ fìdí nù wọ́n ti wá bẹ́ẹ̀ náà kálukì àmọ́ ọlọ́run mi dẹ́ ọwọ́ ajẹ́ ìbẹ̀rù fún èmi àti ẹ wípé ibi wọ́n ti gbogbo wọn bọ̀ ni ibẹ̀ náà ló ń kálukú ọ̀padà kankan sí ibẹ̀ lèmi àti ẹ lápadà kan kù sí ọba yẹ pélé yìí bá jẹ́ wáàsí fún ọ bẹ́ẹ̀ yìí bá tó wà sí fún ẹ ẹ̀yin ìyá tẹ̀ ń sáròyé ni ẹ̀yin yá wá ní ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run láàrin ìṣẹ́jú tá a fi sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú táwọn alùpàá òfin bá wá sọ̀rọ̀ ó fẹ́ kẹ́ ń concentrate sí nǹkan tá a fẹ́ wí ẹ tẹ́tí sí ti àtàyèjẹ bẹ́ẹ̀ sọ ẹ dákun wa man shadda fi an-nar anabi ni yadullah ima al-jamaa anabi ni ọwọ́ Ọlọ́run wa máa bẹ́ẹ̀ bí àpapọ̀ báyìí ọwọ́ Ọlọ́run a máa bẹ́ẹ̀ bí àpapọ̀ báyìí ẹni bá lóun ọ̀dà tó ń ṣe iná ní ọwọ́ ni ẹni bá bẹ́ẹ̀ dàtí ẹ̀ṣẹ̀ iná ní ọwọ́ yẹn kálíbà ní barabalẹ̀ lẹ́ẹ̀kan náà kání Allahu akbar Allahu akbar ẹwú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu akbar ẹ̀dí awú kẹta bẹ́ẹ̀ Allahu akbar mo kí àwọn àlùfáà níkàlẹ̀ wọ́n pọ̀ níjòkó tí wọ́n sì ń jẹ́ olólùfẹ́ wa olólùfẹ́ babalágége láti apá ọ̀tún lọ́hùn ń gbé bọ̀ wá bẹ́ẹ̀ ó fi dérí olókọ́ mi alfáwa Sheikh Abdul Wasi' àbáwa tó jòkó tí wọ́n rúkọ wọn ìmáàmù ọ̀gbáǹga àti bàbá tó jòkó tí wọ́n Alhaji wa Suleiman ẹlẹ́ni àbáwa Zerul Ajdad àbáwa ní ọjà àyá ọlọ́mbàkí òkè àlùfáà wa Badende àbáwa ọlọ́ngbẹ́bẹ̀ àbáwa Badende àbáwa Rọ́ìdù Lizanul Ajdad ẹ̀sìn Lizanu ní ìlú tán ẹnu tá a bá tẹ̀ ń wúyìn náà jẹ́ àmà pé Lizanu ní ọlọ́run ní gba hàn lọ́wọ́ yìí yóò sì máa tó sí àbáwa akéwù kan owó al-adabi ọlọ́run wọlé bàbá wa alájẹ́ àgbà ọlọ́run ní jẹ́ jábọ́ àti bàbá wa tọ́jú kùtì wọn bàbá wa ní gbágbá àti àlùfáà wa ìzàlẹ̀ kòtò òkè gbogbo ẹ̀yà àlùfáà wọ́n wá darí sérí ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ẹni mi al-imam imamu kanda al-Sheikh Abdul Jalil bí ìjòkó bá rí báyìí imamu kanda ń wípé gbogbo àfáà tẹ́ bá gbé wá ní ọjọ́ kọ̀ọ̀kan ẹjọ́ tọ́mọ ayá mi kalẹ̀ wípé ọjọ́ tàá parí ẹ̀ ní ọwà jòkó tí ẹ̀ bẹ́lẹ̀ yìí bá ń pèpè lọ bí nkankan a máa pèpè lọ sí bí ìfẹ́ àti ibi tí a ti wá bó ti ẹ̀já sí pé Sheikh Yahya lọ pawápọ̀ táàbí ń dọmọ Sheikh Adam táàbí ń dọmọ babalágége tó ní kíní kan tó ń bẹ́ẹ̀ tí tó ń jẹ́ ìfẹ́ wọ́n bí wa tẹ̀léra wa tá a ti fẹ́ràn ara wa ná ọba tó ní ẹ máa ṣe é bẹ̀ lójú àti lẹ́yìn ẹ sì ń da yín lóhùn látàná bẹ́yàn bá ma Imamu Kanda ẹ ma pé àti ìgbà tí wọ́n ti ń jọmọ kíwù ni wọ́n ti ń dára èyí jẹ́ pé ń gbà wọ́n dàáfà tán ẹni ó ti dàáfà kó tó kíwù lórí wípé irú àwọn Imamu Kanda yìí wọ́n ò sí farawé èyí tí wọ́n fi bí àwọn àǹtú àtòkọ ọlọ́run táwọn àgbàlagbà ń lò gbogbo ìgbà àti kálúwà
òun ni ẹ̀jẹ̀ tí ó papọ̀ tọ́pọ̀ wọn kalẹ̀ báyìí Inshallah. àwọn náà tó wá ń sekún wọ́n jẹ́ olùsekún ọlọ́run ò ní padà lẹ́yìn yín láíláí Àmín ya Allah. ọlá Muhammad Rasulullah Sallallahu alaihi wasallam. yóò tún máa dáa fún yín sí lọ ní Àmín. ọlá àfẹ́ tí ń bẹ láàrin wa Àmín. ọlá Muhammad eléyìí sì fẹ́ ojú ìfẹ́ tẹ̀yìn ni kò síbi ti kọ́ tó wípé ẹyọ ń dá mi lọ́jọ́ ìdáhùn rárá tí mo ti fẹ́ nu yóò sì ti rí náà nù ni Inshallah. ọlọ́run kọ́ máa bá mi fẹ́ yín jù báyìí lọ Àmín ya Allah. ọlá Maulana Sheikh Yahya Àmín. mo kí gbogbo ẹ̀yin alfa mo kí alfa wa Idris ọmọ ìyá wa Aisha tó sílẹ̀ tọ́lọ́ lọ Inshallah. bọ́sọ́njọ́ ọmọ wa kí ń jò ní mo ní bí ìyá yẹn bá kú nínú Hadisul Qudsi àwọn màláíkà wa pe ọmọ olóòkú wípé yabna fulana Wa malagaya. qad matat allati kunna nukrimuka li'ajliha Ẹni tí àwọn Ọlọ́run ọba ń gorí ẹ̀ máa gbé ọ̀gá ní gbogbo ìgbà tá à ń gorí ẹ̀ sàpálẹ̀ rẹ nínú ayé òun ló ti kú yìí. ẹni tá ń wọlá rẹ̀ máa wọlá ló kú yìí Táwọn ọlá rẹ mọ́lá. fa amal li nafsika nukrimuka Wọ́n náà yá tètè tẹ̀rẹ́ ẹsẹ̀ fọ́ra rẹ káni máa sàlékún àpẹẹlẹ náà. kálímà sàlékún àpọ́nlé rẹ̀ Inshallah. wọ́n náà yà múra ṣiṣẹ́ ọlọ́run ọwọ́lá nàbíwá Muhammad Sallallahu alaihi wasallam. ọlọ́run má jẹ́ kí ẹ̀yìn ìyá yóò burú fún yín Àmín ya Allah. alibarikọ́lá àwẹ̀ ni ọlọ́run Àmín. ọlá Muhammad Rasulullah Sallallahu alaihi wasallam. ọlá sallallahu alayhi wa sallam Sallallahu alaihi mo kí wasallam. gbogbo ẹ̀yà wa lápapọ̀ ẹ̀yọ̀ ń bọ́ àndábìlẹ̀ kan náà Sallallahu alaihi wasallam. gbogbo ayé tẹ́ wà tí máikrófóònù yín dọ́dọ̀ yín ọlọ́run kì í o Àmín. akó àsẹ̀yìndè ya àwa kí ìmáàmù wa gbà fún ìjọ Ansarud-Din ọlọ́mọsàdé kí a ní wọn pẹ́ Àmín. wọ́n má jẹ́ kí Ansarud-Din ni ó bàjẹ́ Àmín. gbogbo ìjọ Ansarud-Din kárí ayé ọlọ́mọdé ó bàjẹ́ Àmín. ọgọ́rùn-ún ló ti kọjá lérí ẹ̀ kò bàjẹ́ ẹgbẹ̀rún ọdún ọlọ́ lórí rẹ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ Àmín. akí gbogbo jama lápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. naam ọ̀rọ̀ tí a sọ òun ní pọ̀ Hayyakumullah. ẹ̀fẹ́ kí wá sí mi ojú ogún ìṣẹ́jú lọ Inshallah. inú al-Qur'an àkọ́kọ́ áyà tí wọ́n kọ́ fẹ́ fi bára wa sọ̀rọ̀ òun ni áyà tí ọlọ́run sọ fún Ànábì Muhammad wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa in minkum illa wariduha kana ala rabbika hatiman maqdiya. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها bẹ́ẹ̀ni كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين جثيا. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإن منكم ọlọ́run rẹ̀ ànábì bá ń sọ fún wa pé nǹkan kò sí ẹnìkan nínú yín àtẹ̀yàn jẹ́mà kó ti dà nábì pọ̀ nù ni. Inshallah. àyà yìí ló jẹ́ àmà wípé kò sẹ́ni tí ò ní wọná ajáde kó ń bẹ padà ni. Inshallah. àyà yìí ló jẹ́ àmà kò sí ẹ̀dá kan tọ́lọ̀ ń wáyé àbí kọ́kọ́ lọ lè fara ba iná ọgbọ̀dọ̀ wọnú ẹ̀ àlùwùrú kì í tán pé bẹ́ẹ̀ ni kéèyàn wọnú nǹkan à ń pè abára sèrátì akọjá lérí rẹ̀ inú iná gan lọ́wọ́ kìí ṣe rí ẹ̀ inú iná ni abára yẹn wà á tẹ iná kọjá ni iná tọ́lọ̀ ń dákalẹ̀ tí ó dó kèfèrí gbogbo mùmínì tí ó wà lè Jánnà àbí kí wọ́n gba inú náà ń kọjá àwọn kan wá ń bẹ tí wọ́n fà á lẹ̀ àwọn kan ń bẹ tí ó jáde kó mẹ́. وإن منكم إلا واردها ọ̀rọ̀ ni ó sì nù wa ẹnìkan bó ti sin lọ́hun tó bó ti gbàwẹ̀ tó bó ti kírun tó bó ti ṣe dáadáa tó illa waridha àbí kọ́kọ́ fara kan iná kó tó lè Jánnà kana rabbika hatiman maqdiya ala rabbika hatiman maqdiya ní wọn náà sí mbẹ ọwọ́ná ìwọ̀ná kò sẹ́ni tí ò ní wọnú ná ثم ننجي الذين اتقوا àyà yìí Abdullah abu Rawaha ọwọ́ ká àyà yìí ń jọ kan al-Imam ìwà ń sunkún nígbà tó ká lálẹ́ ìwà ń sunkún ìyàwó rẹ̀ wá bá ti ń sunkún Al-Qur'an ní sí ń bẹ lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ wá wọlé wá bá ìyàwó náà wá ń sunkún kọ̀ mọ́ sábà bí ẹkún ọkọ ẹ̀
ìyàwó náà wá ń bá sunkún nígbò nípa àbọ̀ dákẹ́ ìyàwó bá nojú nù lọ́ba ní àkàràmàkà láwọ̀ èyí kí ni ń pa yín lẹ́kún èmi kàn bá yín sunkún ní ìmọ̀dí ẹkún lákàá ìmí sẹ̀sẹ̀ wá sọ pé kí n béèrè kí ni ń pa yín lẹ́kún ó ní wọn náà ò rí ni ọgbọ́n tọ́lọ̀ ń rí adúgbò mo ti sin lọ́hùn tó mo ti gbà fún ànábì tó bí mo ti ṣe dáadáa tó àwẹ̀ mi ń pè irun mi ò di sàká mi ò di mo lọ hajj gbogbo nǹkan mo ṣe ọlọ́run tó wá ń bá mi sọ̀rọ̀ pé ń tún wọná wà ń mi ń kún ilá wá rí duha ó lè mi náà ń bẹnu ẹni tí ó wọ iná ó ní sẹ́lẹ̀ yọ̀ wá tẹ́kún kí n máa sunkún wọ́n pe ẹ̀kan náà ní Abu Maizara òun náà ọ̀nà tí ń jọ́kẹ̀ òun náà ń sunkún bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ wá ń bí wípé ẹ̀sẹ̀ tẹ̀ ń sunkún ó ní àyà yìí ń sọ pé àwọ̀ náà àmọ́ àyà náà wá sọ pé àjáde kú òun bẹ̀ padà wárídù wá ló wì ló pé kò pé àjáde kú òun náà padà ẹ̀wọ̀n kan ẹnu kọ́ gbọ́ wípé ọlọ́run ní kọ̀sẹ́ni tí ò ní wọná ìbànújẹ́ ti bá kò jí ọ́nà tí wọ́ àyà tó tẹ̀lé mọ́ ọkà gbọ́ pa àwọ̀ náà ní bá ń sunkún làwọn ọmọ rẹ̀ wá ń pé bàbá wa ọlá àwọ̀ náà lóòótọ́ àmọ́ ẹ wo tí ó tẹ̀lé fa ńtọ́ tẹ̀lé yìí ni ẹ máa lọ lè wo ọlọ́run padà fún wa ní option ó padà ṣe fífọ̀ fún àwọn ẹni rẹ̀ kí ni fífọ̀ náà. Thumma nunajji alladhina taqaw àwọn tó bá wá jẹ́ ní ìbẹ̀rù ọlọ́run nunajji alladhina taqaw ala wasala bàbá wa imam Ansarudeen ẹ̀rọ kẹfún ọláyé ọlọ́run kò járí pẹ́ ayyakumullahu wa bayyakum ọlọ́run járí bàbá pẹ́ albarka ọlá àwọn ẹni ọlọ́run àti sàdúwà yíkẹ́ tó dé ọlọ́run jádùn ayọ́ tó máa gbàsí dubai lọ thumma nunajji alladhina taqaw ọlọ́run ní àpàdàlá alladhina taqaw àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run tí wọ́n ní bẹ̀rù ọlọ́run nìkan lápàdà yìí ń jẹ́ pé ẹni tí ó bá ní bẹ̀rù ọlọ́run kò ní lànà náà ọba kírun ọba gbààwẹ̀ ọba yọ sàká gbogbo ìbádà tó bá wù lè máa ṣe tó ọba bẹ̀rù ọlọ́run tó ń da nǹkan tó ọba bẹ̀rù ọlọ́run tó ń ba nǹkan jẹ́ kódà bá bẹ̀rù ọlọ́run bá bá ń sọ̀rọ̀ ọlọ́run tó òjọ́rọ̀ ọlọ́run ó ní sèmi. gbogbo bá a ti ń wúyi ní ṣe tá à ń sọ̀rọ̀ àlùkìyámà bá wọnú náà yìí ẹlòmíì ọ̀rọ̀ ti iná tó sàròyé ọ̀nà ni. kó lè bá wà nù àwọn tí wọ́n wà tàkọ́ àbíkọ́ farabalẹ̀ fọ́rọ̀ ọlọ́run. àwọn tó bá jẹ́ ní ìbẹ̀rù ọlọ́run ní ọ̀padà là wà nàdàrú sọ́ọ̀lìmí nàbí ha jìsíyà wà nàdàrú sọ́ọ̀lìmí nàbí ha jìsíyà ẹ̀wọ̀n nǹkan jìsíyà yóò bá náà àbá àwọn alábòsílẹ̀ wọ́n jì sínú ẹ̀ jìsíyà ọ̀gbọ́ jìsíyà àwọn ni ó jì sí bàbá ń gbọ́ pé ó jì sínú rẹ̀ òun náà ń pè jìsíyà gbogbo alábòsí láyé tí ń bá ń sàbòsí wọ ìyá tọ́já sí wípé ìwọ lọ ń dalérú gbogbo ọmọ inú ilé tó yẹ kó lógo wọ́n ló ní tí wọ́n fi ń pa ògo rẹ̀ nínú jìsíyà lọ wà wọ́n lọ́jọ́ ọjọ́ ìyàwó ọmọ rẹ̀ ọjọ́ lóyún ọlọ́run dí lọ pàdé lóru ọ̀n pàdé ọlọ́run tó lè pàdé àwọn mi wọ́n ló ní kọ́kọ́rọ́ àgádágodo tí wọ́n fi ti àsìkí lọ́wọ́ àsìkí ọkọ rẹ̀ wọ́n ló jù sínú àdó tẹ ọkọ rẹ̀ sánà ní ṣe wàhálà torí kọ́ má bàa fẹ́ ìyàwó kejì ó sì gbásìkí lọ́wọ́ rẹ̀ ìyá kan sọ wípé ọkọ mi ò tó bẹ̀ kọ́ bá tiẹ̀ lọ́wọ́ ó ṣe kò ní rí ṣe torí nǹkan ọmọkùnrin rẹ̀ ó ní jáde pamọ́ sí bàbá fẹ́ ṣe ìyá yìí nìkan látúlẹ̀ ó jì sí ya ó jì sí ya kò sọ́mọ́ àdúgbò ó jì sí ya ẹlòmí ò ní nǹkan rẹ̀ lọ́wọ́ àbí nǹkan aburú èyí tí ó fi pààyàn ní ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ní tí ó fi làyàn lọ́wọ́ èyí tí gbáàsì kí ní ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sí ẹlòmí ò ní tó lè fi sọ̀yàn dolówó àbí tí è sọ̀yàn dolósì ayé tí ẹ̀ náà dáwò àmọ́ gbogbo ẹ̀dọ́ bá dá fún ní tó lè fi sọ wọ́n di dàbí wọn sí dá ẹlòmí ìjẹ́ ń dalérú ọlọ́run bú ẹlòmí láti rí tẹ́rí ẹni tí bá ń saburú tọ́lọ́run bú láti rẹ̀ tó tẹ́ kú òfò rẹ̀ pọ̀ èyí tọ́lọ́run bá tó àsìrí rẹ̀ ọ̀fẹ́sànú ẹni o lórí kó lè bá túbá ní o ẹni tí ń saburú láti rẹ̀ wá túnkún ní sí ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ ẹni tọ́lọ́run ọ̀fá fẹ́ràn yóò jọ saburú yóò escape yóò lọ bẹ́ẹ̀ kọ́dà ní ọba tún kú èrò tó ń pọ̀ bìsàrí rẹ̀ torí ìyàrí wọ́n pè ọdá kìí àmà tó ń kálukú bá ń wá rí dùhá tàbá wọnú ẹ̀ tọ́wádìí wà náà dárò sọ́ọ̀lì mí nàbí àdìsí ya tẹ́wádìí pé àwọn ìyá mi ká èé ṣe tẹ́ ẹ̀jì sí ya èé ṣe tẹ́ ìwọnú ẹ̀ tẹ́ ẹ̀jì sínú rẹ̀ ẹjọ́ náà látọ̀ mọ ẹni tí ń ṣe kàtẹ́ni tí ń ṣe rí ẹlòmí ń bẹ tẹ́ ma fojú aburú wọnú lé tó fi kú aláburú lẹ́ẹ̀ma pé torí kójú rẹ̀ lé ó sì burú púpọ̀ ọlẹ́nu ẹ̀mọ̀ ìgbà fún ìyá burú jáde yàwọ̀ ọ̀dà ojú ló lè kókó ní òun ló sì dàgbùn wájú ọlọ́run. ẹlòmí wa bẹ kọ́lá bẹ tẹ́mọ́lẹ̀ ẹ̀dàkùn yẹ́ máa ọlọ́lùbárgà ẹ̀sà àlùbárgà ó sì tẹ́mọ́lẹ̀ ó sì tó ká àfilọ́wọ́ tó bá wọn òkúmbà ọlọ́lùbárgà ń wọnú nínú ni alẹ́ mi lọ tẹ́mọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ wọn tó gbọdọ̀ sí sẹ́mọ́ ìyá mi náà ń bá ọmọ rẹ̀ lọ́lé ọkọ bí agbára bú ti bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ ń bá ọmọ rẹ̀ lọ́lé ọkọ gbogbo ń tọ́ ọmọ bá ti wá sọ fún lé àríta ló dàmú rẹ̀ wọ́n ni yákan ní mọ́ àti yákan làwọn jà ìyàwó ẹ̀gbọ́n ọkọ òun ni kí lọ bí á sí ọmọ rẹ̀ kan lábẹ́ ẹ̀pa ẹ̀ntọ́ fẹ́nu èfómi lójú rẹ̀ máa lọ yóò rí bẹ́ẹ̀
kọ́ra bẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n léwu nǹkan báwọn lọ́wọ́ lánàá gbogbo àfáà tó láti rí ibú lánàá tí wọ́n yé ba tèèyàn jẹ́ pàtẹ́lẹ̀ kabo yóò tún kàwé ilé wọn ni ọ̀sẹ̀ kù mọ́ ilé nígbà bá ilé gbágbá lọ́sẹ̀ kù lónìí àṣẹ́kù bọ̀ lé gbágbá rè à ń sàdúrà lọ́wọ́ ta wádọ̀ yìí ní bàbá wa mẹ́gà yẹn dáwùdù lé àbùdù ni wọ́n wọlé bàbá ní ibi àwọn ti ké Kùránì rè wọ́n wọlé wa ilé àfáà mi ò sí wọ̀ mọ́ lónìí tọ́ra àwọn tàná ti ba nǹkan jẹ́ bàbá wa nílé ìyá ládìfá ó ti yé báwọn àtà bàbá wa àgbáyé pariwo lé yín fáá àwọn èèyàn tó ń pariwo ẹ̀ nìsín náà torí àwọn tàná tí wọ́n lò dáadáa ó ti yé àwọn nùnà jílẹ̀ rí ìlàtà káwọn èyí tí wọ́n fẹ́ sọ ń parẹ́ náà ni àtẹ́kùwà ìbẹ̀rù Ọlọ́run dárájà àtẹ́kùwà ó ju gbogbo nǹkan lọ ìbẹ̀rù Ọlọ́run ni yàwó Aisha fi lo ayé lẹ́yìn wọn fi rí báyìí nẹ́rú àfa àwa ìdílé sùn àtàwọn míì tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n wọn bọ̀dá wọn ní gbogbo yìí fi jáde lára wọn ìyá wa ọlọ́mọ bú nú ọmọ ẹ̀ ọlọ́mọ tó di kèfèrí nú ọmọ ẹ̀ ọlọ́mọ tó di kiri nú ọmọ ẹ̀ ìsìlámù náà wọ́n ibi ibẹ̀ náà lẹ́sìn wà tí yánà fi kú ìyá tó bí yín nǹkan lè jíṣẹ́ fọlọ́ ògbẹ́ni ọba bímọ láyé ó bí ọmọ méje ẹyọ kan wá sọnù mọ́ ọlọ́wọ́ nú ọmọ tó bí òòrí fún kándídéètì rẹ̀ òòrí fún Ọlọ́run torí pé ọmọ táwa mùsùlùmí bí ìtọ́lọ́run ní a máa bímọ fún náà ni pé ẹ bá ń pèrò wá Ọlọ́run bí a pèrò wá fún nínú Islam Ànábì ní tanazalu tanakahu wa tanazalu Ànábì ní ẹ fẹ́ yàwó dáadáa ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ bí mẹ́rin ẹ fẹ́ ní mẹ́rin wa tanazalu ẹ sì bímọ ìmẹ́gbẹ́ ẹ bá fẹ́ mẹ́rin kí ẹyọ kọ̀ọ̀kan bí ọmọ ó kéré jù 11 àwọn yàwá sí ha ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bí ju mẹ́ta mẹ́rin lọ ẹ ti takò àdìsí Ànábì ẹ tako sunna ẹ ṣe sunna bẹ́ẹ̀ ọba ṣe sunna ọba fẹ́ yàwó dérí mẹ́rin kẹyọ kankan bí 11 èyí tó bá wà lẹ́jù nínú wọn kó bí 9 tọ́ra Ànábì nífa inni mukasirun bikumul umama bí Musa bá kójọ tiẹ̀ dé tí Isa kó àwọn àjọ rẹ̀ dé tí Dáúdà kó tiẹ̀ dé kó kálukú tó kọ́ wọn àwọn àjọ sí Ọlọ́run dà ká dọ́bù gbogbo wọn lẹ́ẹ̀kan náà ọfẹ́ kí á bí ma tọ́pọ̀ torí kí Ìsìlámù lè ba àṣeṣe fáàrí lákìyàmà ni bàbá wa bí ọmọ tọ́pọ̀ àwọn mùsùlùmí wá tẹ̀lé lóòótọ́ à ń fẹ́ márùn à ń fẹ́ mẹ́ta à ń fẹ́ mẹ́rin à ń fẹ́ méjì àmọ́ a sì ń bí ọmọ bẹ́ẹ̀ lóòótọ́ ìjà ń fún Ọlọ́run ní ọmọ ni èyí ṣe kọ́ máa rẹ̀ ń damugbó ẹni ọba bímọ ìyá tó bímọ bàbá tó bímọ tawari kan nínú ọmọ rẹ̀ tó damugbó bàbá dàlù kìyàmà kò síṣẹ́ tí ìyá náà wò lè ṣe kò ní ti kọjá àbíkọ́ yanjú bó lọ́mọ ti dàdàkudà máa lọ́wọ́ ẹ̀yin yà wá ní tàdúrà kù sínú ọ̀nlá sàlátù lóòótọ́ ó sì ń lọ sáwíà ó sì ń ṣe lọ́hùn eré awọ́ lọ wà èyí ṣe tọ́ máa rẹ̀ di number 1 gbó àsàlátù gbogbo ògbà èyí ṣe tọ́ máa rẹ̀ fa kókè àsàlátù gbogbo ògbà èyí ṣe tọ́ máa rẹ̀ dọ́mọ kọ́mọ tó dọ́mọ ráìsà èyí ṣe tọ́ máa tiẹ̀ ń lè dẹ́lẹ́sìn mí èyí ṣe tọ́ máa tiẹ̀ wọnú ṣẹ̀ṣẹ̀ ń lo lẹ̀kẹ̀ sọ́wọ́ èyí ṣe tọ́ máa rẹ̀ gbé agogo sọ́ọ̀sì tí ń lù tẹ́ńtà náà bí ní obìmọ fún un obìnrin ẹjọ́ bá ṣe bẹ́ẹ̀ ò ní lọ́wọ́ òun náà wájì sí ya torí pé kò rí kándídéètì pé fún Ọlọ́run àmọ́ ìyá wa Aisha wọ́n ní kándídéètì mọ́ wa fọ́lọ́run gbogbo ọmọ wọn ni wọ́n dẹ́lẹ́sìn kọ́sọ́ máa wọn kan tọ́yà yàkuyà máa wọn lọ́wọ́ èyí ń tọ́ ọpẹ́ fún yín lọ́dọ̀ Ọlọ́run lábẹ́ tàkùwá mọ́ bẹ́ sọ ìrántí almuttaqun asnaful muttaqin yawm al-qiyamah wa ahwaluhum àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tó bá dijọ́ gbé al-qiyamah ìrántí tani ibo lọ fẹ́ wà ń bẹ̀ mọ́ fẹ́ kí n lé kalẹ̀ fún ọ hasba riwayatil Qur'an tí Al-Qur'ani sọ ọ̀kọ̀ọ̀kan rẹ̀ fún wa bàbá wa sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí kalẹ̀ ẹ̀yin ya wa àtẹ̀yin bàbá wa ebola wa wà ń bẹ̀ káwura wa bàbá ti bára wa nù nǹkan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí wailu nù ni zumma wailu àkọ́kọ́ àwọn ni al-mushaat àwọn tí wọ́n rìn lọ àlìjẹ́nà àwọn rìn lọ àlìjẹ́nà ni tísà tí wọ́n bá ti dọ́wọ́ wọn àwọn màláíkà wà lídìí wọn pé ẹ máa kálọ wọ́n máa tẹ̀lé àwọn màláíkà pẹ̀lú pé wọ́n rìn tẹ̀lé àwọn màláíkà wà àlìjẹ́nà dédé iṣẹ́ tí wọ́n ṣe ọ̀kọjá kún rìn lọ wọ́n ti jẹ́ àlìjẹ́nà àmọ́ wọ́n rìn lọ àlìjẹ́nà ni òun ni àyà ti ń pé wà bí kalladhina taqaw ila al-jannati wà bí kalladhina taqaw ọ̀rọ̀ ní bíkà wọ́n lídìí wọn lọ pẹ̀lú rìn àwọn tí wọ́n bá jọ́lù bẹ̀rù Ọlọ́run ila al-jannati zumara wọ́n máa lọ níjọ ẹni pé zumaru ló pe àwọn zumaru sì ní awamu nas èèyàn tó pọ̀ àwọn lọ́pọ̀jù number 1 category 1 yìí lọ́pọ̀jù nínú àwọn tí ó wọ àlìjẹ́nà inú mẹ́ta section mẹ́ta ni wọ́n section alákọ̀ọ́kọ́ àwọn rìn lọ ni àwọn yìí lọ́wọ́ pọ̀jù àwọn máa jẹ́ 60/100 ila al-jannati zumara wọ́n máa làlìjánà níjọ hatta idha ja'uha bí wọ́n bá wá dé ojú ọ̀nà àlìjánà náà wà fún tààdé abwabuha wọ́n wá sílẹ̀kùn àlìjánà fún wa wa qala lahum khazanatuha ẹni tí ń sọ ojú ọ̀nà àlìjánà mọ́sọ́ àwọn èèyàn pé rìdíwánù ni màláíkà tí ń sọ àlìjánà mo ní kò sí màláíkà tó kọ̀ rẹ̀ ń jẹ́ rìdíwánù la fil Qur'an wala fil hadith o lè banu hadith àwọn ìrìwáyà alágbárí iná ni wọ́n rú wọ́n hún ni kìtàbù ẹsẹ̀ kìtàbù rásí ni pé màláíkà kan ní wọ́n jẹ́ rìdíwánù kò sí èèyàn ní jẹ́ rìdíwánù màláíkà kan jẹ́ rìdíwánù sí amakasana khasinu aljanna ni a pè tó ní àlọ́rọ̀ ń pè òun lànàbí náà sí pè olùsọ́bodè aljanna yóò máa wá sọ fún àwọn mùmìnì náà àláfíà Ọlọ́run kó máa bá yín títútù
ẹ máa gbádùn látòní lọ. Fadkhulu ha khalidin ayé yẹrẹ wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ lọ gbére. tọ́ba wa dẹ́nu ọ̀ tọ́ba wọnú àlìjánnà tán wọ́n máa wá wípé alhamdulillahi alladhi sadaqana wa'dahu ọpẹ́ fún rẹ ọlọ́run ọba àgbáńlá ayé alladhi ọba tó jẹ́ pé sadaqana wa'dahu ọba tó sọ àdéhùn rẹ tó bá wa ṣe pa wà àlìjánnà ọmọdéhùn náà sẹ́ ọwọ́ ni ajogun gbogbo àlìjánnà yìí àyíṣùn náà àmà yí lọ àmà yí bọ̀nù àlìjánnà bí a bá fẹ́ ni fanima ajrul amil ẹnu tẹ́tẹ́ tó ṣe ẹ̀ṣẹ́ fún wa yìí náà tó ní àrìn lọ tí ẹnu bó ti ẹ̀ṣẹ́ ní àrìn lọ ẹ̀dàkùn wọn bá ní kéèyàn rìn lọ airport nísìn ẹni tí lọ mọ́kàdé ogun bàdúwà ń tọ̀ àlọ́pọ̀ta ìjọ ó lè rí airport lò sísàn lọ mọ́kàdé ara lórí àbára lórí ya wọ́n láyé ó tún sá eré pẹ̀lú wọ́n ní adúpẹ́ pé àti ẹ̀rì wa sáà ti ẹ̀rì adìdẹ́nu létà ń lọ orí irin fún àwọn ti ẹ̀rì lọ àmọ́ dédé iṣẹ́ wọn tí wọ́n ṣe òun lọ gbà kún rìn àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn ogun kan lọ ni. yawma nahshuru lil-muttaqin ila rahmani wafudan àwọn ẹ̀yẹn àwọn ogun kan lọ ni wọ́n gun jet àbí kún wọ́n gun ẹ̀sìn àǹgáwùmá àwọn àgbàlagbà wọ́n ní ẹ̀sìn àǹgáwùmá wọ́n gun lọ àwọn sọ́lá kọ́dà wọ́n tún dírẹ́sì ẹ̀sìn tí wọ́n gun lọ wọ́n àlìjánnà á ní farabalẹ̀ àwọn sẹ́kìsì ẹlẹ́ẹ̀kejì wọn iṣẹ́ tí wọ́n tún gbé pẹ́ ju àwọn alákọ̀ọ́kọ́ lọ wáwa ní ẹ̀yìn ọgbọ́dọ̀ rìn iṣẹ́ yín kọjá kẹrin ẹ̀yìn ẹgùn nǹkan lọ ní àlìjánnà rẹ̀. jẹ́jẹ́ bàtà wọn ń gẹ̀ẹ́sì lọ́wọ́ tí wọ́n ń sẹ́ẹ̀tì ara wọn lọ́wọ́ pé àlìjánnà lẹ́nu lọ́wọ́ kálukọ́ máa gẹ̀ẹ́sì rẹ̀ gẹ̀ẹ́sì àwọn mú àwọn mùjìrìmí àwọn ẹni bí àwọn èèyàn bú àwọn tí wọ́n bá nǹkan jẹ́ tí wọ́n tún nǹkan sí láyé àwa ni ẹ máa wọ́ àwọn lọ nínú náà bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ tí wọ́n rìn ẹ máa fà àwọn lẹ́sẹ̀ lórí ẹ wọ́ wọn bí wọ́n ti wọ́ náà nù bí wọ́n náà ti ń wọ́ nǹkan orí nǹkan láyé bẹ́ẹ̀ wọ́n wọ́ náà bí wọ́n ti ń wọ́ nǹkan orí nǹkan láyé wọ́n á máa pè yá kan mọ́dà yìí la abábọ̀lá hakimu ma ọ̀rọ̀ tí ń sọ yìí a máa tó bí 30 ọdún ó lé wọ́n á máa pè mọ́dà yìí la káì ọkọ̀ nfa àwa máa ní wọ́n sọ fún wa kọ́ ọkọ̀ nfa bọ́ bá jòkó bẹ́ẹ̀ yẹn bá tajà fún tọ́ba jẹ́ lówó tọ́tọ̀ bá wá sìn àní ọgbowó rẹ ni àbọ̀ ọbẹ̀ kú yóò bèèrè ní yóò tọ́ bá ní owó nípò ọgbowó ní ọgbowó òun ní tọ́ba gbowó náà ń gbà ìbá dárò wọ́n sì túfọ̀ rẹ̀ ikú lọ fẹ́ àbówó inú ilé tí ń gbé inú ilé wọn ò sí wọlé bá kò sí oúntọ̀ tó lè wọ́ àbáwọn tọ́ba jálágbára bí rẹ̀ wọn bí oúntọ̀ dájọ́ wọlé lè bá èyàn wọ́ jáde ni ìjọ tí ẹran sínà wọnú ilé rẹ̀ ẹran wọ́ jáde ọ̀nà tọ̀tọ̀ ń ta òun nìkan ní sèmi bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ tó bí ibi tó ń ya nǹkan dé ọmọ rẹ̀ ti ń pé máa ń bẹ́ẹ̀ tí ń ṣe yóò dáa ẹ máa rántí ọjọ́ àti sùn ó lè mi lọ ń bá gbáhùn olójú rẹ̀ méjèèjì ò tó rí nàmá ojú rẹ̀ òsì rí nàmá lóòótọ́ tàbí pé òsì nǹkan ẹni bá ní òsì nǹkan kan sí eléyè ṣe tàyè Imam Málìkì bá Imam Málìkì kọ́ èyí ṣe fíìmù kọ́ èyí ká dákọ ni àyè dákọ orú nǹkan bẹ́ẹ̀ ibi tá a máa dákọ ni bí orí bá wà láàmà bí ilé báyìí àmà bí aburú wà ìdákọ bẹ̀ àmà àwọn tó máa jù máa di báyìí jama ìjọ́tọ́lọ́wọ́n mú kú láyé ó ti kú ọjọ́ ka àwọn ọmọ kúkú tọ́rọ àwọn orí kọ́ jáde kò sẹ́ni ó tó bẹ̀ láti wọnú lè rẹ̀ kọ́mọ̀bà òórùn padà wá ń jáde tàbí lóòótọ́ àríyá yìí láti jẹ àwọn òórùn tí yáyò ti kú lé wọ́n ẹ̀sẹ̀ wá lè pe ọ̀kan nínú àwọn alágbára ẹgbẹ́ wọn wá òun lọ́wọ́ wọnú lé ọwá jáde kó ti kú òun lọ́wọ́ wọ́ jáde wọn wá wẹ̀ ọ̀sẹ́ ni ó lè fọwọ́ kàn wọn wẹ́ wọn fàtọ́ sí ìlàtọ̀ wọn tàbí náà ni wọ́n kàn lè gbẹ́sà rẹ̀ súkẹ́súkẹ́ wọ́n gbẹ́ wọ́n wá fi okùn sí lẹ́sẹ̀ méjèèjì yàyí wọ́n fokùn sí lọ́rùn wọn wá ìwọ́ lọ wọ́n á lè ju orúkòtò wọ́n sì dáàbò bẹ́ẹ̀ bí ẹran yóò ti wà nánu wọ́n ti wá wọ́ láyé òun náà wọ́n wọ́ ọ̀run lára kìá. wọ́n pè wọ́n ní ìyá alágbára inú rẹ̀ ń dùn àwọn èèyàn bẹ̀rù rẹ̀ Ànábì ní sharru nas man akrama unam ittaqa asharrihi ẹ̀sà jákì wọ́n máa sàbùkún wa jákì o àbí jákì o àní ẹ̀já lè kí yá ẹ̀já lè kí wọn gbogbo bá ti wà yí kó wá manú ara rẹ̀ bá ti ń sọ yìí Allah ọba lọ́sàn wá fi layli ya'lamullah ọba ti dìlóòrù ọlọ́run nìkan ló máa ń tí tó ń bẹ̀rọ wọ̀ rẹ̀ àjọ máa pàdé náà ní sẹ́rí jẹ́mà tààjọ́ kíhun àti ìdí tààjọ́ kíhun ọlọ́run máa kó àsírí ẹ̀dá ní o ọba sírí wá ní o bí ẹ bá jẹ́ pọ́lọ́run bá sírí ẹlòmí tààjọ́ kí jẹ́mà tààjọ́ ọba ti dìlóòrù kò sí pàdé mọ́ ọ tó bẹ̀ kọ́ pàdé ẹ̀lú bọ́ pàdé ẹ̀lú àbá òtútù bóyàn ibi aburú ibi ẹlòmí ti lè wọ ẹgbẹ́ tí ọ̀dá ó lè wọ ẹgbẹ́gbẹ́ tó ní kọ́ fẹ́ sáyé ẹlòmí ló ń wọ ẹgbẹ́ akọ̀yà ọ̀sẹ́gbẹ́ kan tí ó kọ̀yà fún tí ò ní padà bí àjẹ́ ọ́ ẹlòmí nítorí ọmọ lòun fi lè wọ ẹgbẹ́gbẹ́ ọ̀sẹ́gbẹ́gbẹ́ tó ọwọ́ tí ò ní padà lálàsí ọmọ rẹ̀ ó sì ṣe kọjọ́ ọmọ rẹ̀ wọn padà bèèrè lọ́wọ́ rẹ̀ section kejì nù àwọn ni alladhina yàtàkù yuhsharuna rukbanan wọn gùn kan lọ ní section ẹlẹ́kejì nìyẹn section ẹlẹ́kẹta wa uzlifatil jannatu àbáwá Idris bàbá uzlifatil janna ìbẹ̀rẹ̀ wọn fi wá sí
ibẹ̀ làwọn àfáà wá gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ ní àbá Dasalafi àbá ọmọ híyà àbá gbàgbàgbà àbá gbàléyà àbá gbàlókè Agodi bàbá Sheikh Kamal bàbá wa Agbaduduma bàbá wa Agbadi bàbá wa Sheikh Adam gbogbo àwọn àlùfáà wa ẹlẹ́kẹta yìí làwọn wa àwọn ò ní rìn lọ àlìjẹ́nà wọn ò sì ní gun nǹkan lọ usilifati li jannatu ibi wọn bá jòkó sí ọ̀rọ̀ lẹ́yìn màláìka ẹ̀tẹ́ rìmúùtù àlìjẹ́nà kọ́ wá bá wọn bí wọ́n jòkó wọn ọgbọ́dọ̀ rìn àwọn tó gbọ́dọ̀ ṣe wàhálà pọ́tún rìn ẹnu pé wọ́n rìn àbí wọ́n gun nǹkan nìkan wàhálà ibi wọn jòkó sí ẹ má wulẹ̀ dààmú iṣẹ́ yín kọjá kẹrin iṣẹ́ yín kọjá kẹgun nǹkan ẹwọ́ àlìjẹ́nà wa bá wọn kí wọ́n wọlé ẹ̀ fúnra wọn. èyí tá a bá yín sàdéhùn nìyẹn lèkúlẹ̀ hawa ẹni ọba jura lẹ̀ fáwọn ọlọ́run tẹ́ ti jura lẹ̀ fún wa náà àwa náà ò ní jẹ́ dààmú awọ àlìjẹ́nà wa báyìí àbíyèsè ẹ ti ń sọ ìwọ wa ẹ sọ wọ wa láyé ẹ kó sínú haram aláàlí lẹ̀ ń jẹ ẹ kó sínú haram ẹ ti sọ wọ wa ẹ ti ṣe ń ta fẹ́ ẹ̀yin náà ò ní wàhálà kẹ́ máa rìn lọ àlìjẹ́nà wa báyìí ẹni bá bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ẹ̀wọ̀n kan àwọn tó ní àlìjẹ́nà wọn tí wọ́n wọ̀ níbà wọn man khashiya rahman bil ghaib ẹni tí ọ̀sẹ́ nìkan kan bẹ̀ ẹ̀ sì ń bẹ̀rù ọlọ́run kò sí èèyàn lọ́dọ̀ rẹ̀ bá ẹ̀rù ọlọ́run sì ń bà. ó tó wá dé báwọ̀ ọlọ́run bí kọ́lí dè mú ní pẹ̀lú ọkàn tí darí wáyáyá ẹ máa wà àlìjẹ́nà náà bí salamin aminin ẹ máa wọ̀ pẹ̀lú àlàáfíà nǹkan méjì salam aminin ẹ wọ̀ pẹ̀lú àlàáfíà tẹ́ bá sì wọ̀ bẹ̀tán ẹjọ́ kan yóò balẹ̀ kò sí nǹkan kan kò sí fòyà kan fún yín máa. ọjọ́ gbére nu ibi táyé ọmọ wa tí ó máa bẹ̀rẹ̀ gbére náà ẹ wò jẹ ẹ pé tí wọ́n gbé pẹ́ làwọn yòókù lọ làwọn máa yàtọ̀ àwọn nàbí ha ìtọ́ bá fẹ́ jẹ ni wọ́n jẹ ìtọ́ bá fẹ́ mu wọ́n mu ibi wọ́n bá fẹ́ lò sí wọ́n lò sí ọlọ́ni wà ládé ìgbà lọ sí wọn ò ní ti jẹ kan tó ní o ti máa dé wọn ò ní ti mú kan tó ní o fi máa dé alijanna ti ọ̀rọ̀ ń ròyìn ẹ̀ ń jásí pé ẹnìkan ò ní wà alijanna wala yadkhulul firdaus illa man ittaqa ẹnìkan ò ní wà alijanna àtẹni ọba bẹ̀rù Ọlọ́run báwo làwọn ò sì wá bẹ̀rù Ọlọ́run báwo ni bẹ̀rù Ọlọ́run wọn sì wà lára wa ìbáàdà ọ̀tọ̀ àtàkùwà ọ̀tọ̀ bí ìbáàdà bá dúró wọ́n ẹsẹ̀ wa lọ lè dúró di ọ wọ́n lọ wo fáìlì tẹ̀kùwà ìjẹ́ bẹ̀rù Ọlọ́run bẹ lára rẹ àbí òsì bẹ̀rù Ọlọ́run lára rẹ débò tí ń sin Ọlọ́run tó yìí náà ìjọ oníbẹ̀rù èmi Ọlọ́run ní kọ̀rọ̀ àti gbangba oníkálukú náà wọnú ara rẹ̀ kí ló ń jẹ tó fi wá ọlá kí ló ń jẹ tó fi wá owó ẹlòmí à ní odidi èèyàn ti pé sínú ẹlòmí lórí kọ́ fẹ́ lọ́lá ńbọ̀ àfà odidi èèyàn ó ti pé sára ẹlòmí lórí pé wọ́lá ọjọ́ tó lo apá ọ̀tọ̀ kìí kó lo lẹ́ẹ̀kan náà ọjọ́ tó lo ọkàn ọjọ́ tó lo didi erí wọn a máa wá pé bisikíìtì àbí wọ́n pè lérí àgùntàn eré èèyàn ló ń pè lérí àgùntàn bákùntàn ti wá àwọn eré àgùntàn ó tún wá wọ́n ju eré èèyàn lọ àwọn tí pa èèyàn tí wọ́n gé tàwọn èrò ẹ̀rọ ní ìtẹ̀rí bóyá 20,000 wọ́n ta odidi eré tó yẹ pé ìwé ní ìbẹ̀lẹ̀ gómìnà bẹ́ẹ̀ wọ́n lè gbé orí gómìnà kan wọ́n lọ tàbí wọ́n lọ fàbẹ̀ wọ́n nígbà náà bẹ́ẹ̀ bá ti ẹ̀wọ̀n kankan wọ́n tó láyé kí wọ́n bá lù orí orí sàmà àbẹ́rẹ́ ní pẹ́sidẹ́ntì wọ́n bá lù ẹni 20,000 wọ́n tó wá wáyé tó pa wọ́n lè tó pa ń tètè máa mú nǹkan torí kíni torí pé wọ́n fẹ́ lo ayé tẹ́lò mi fílẹ̀ nítorí wàhálà tí ń bẹ́ẹ̀ tó fílẹ̀ tó lóun kò ní wàhálà yìí torí pé wọ́n fẹ́ wọnú wàhálà yìí ó tún wá mú ẹni òun láti fi produce wàhálà yìí fún rẹ̀ oníkálùkọ́ sọ́nkálù ẹ̀sì máa ń tẹ́gbà lọ́wọ́ yẹ̀lú sọ́nkálù ó sì máa ń tọ́gbà lọ́wọ́ yẹ̀lú ẹlòmí ọ̀tọ́ nǹkan fún ọ àni ẹ̀fì sáyẹ́ sàgbẹ́ tọ́ ẹ̀lò ogbóró nǹkan bá ní kí yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbà nǹkan mi lò yóò sì dá gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ń ṣe pẹ̀lú Ọlọ́run yóò sì dá lójọ́ kan náà kó wá ó ṣe sùúrù lọ́jọ́ tọ́lọ́run kóhun dé gbogbo àwọn àlùfáà tí wọ́n jòkó yìí gẹ́gẹ́ pé kó wá náà àrọ́fúnná sàrò aláàlì sàrò gẹ́gẹ́ pé kálukú náà máa kóhun lọ́dún wọn tí rí àmókò àwọn tó bí wa tí wọ́n bíúdì kalẹ̀ àwọn bàbá tó bí ẹ̀yìn inú ẹ̀ bá wọn débẹ̀ rí pé eré ẹni ni wọ́n ń jòkó tí ó kàndàrúzù débẹ̀ rí pé ẹni wọ́n ń jòkó tẹ̀sùbá ni wọ́n sì ń sá ẹ̀ bá wọn wípé ẹ̀kọ́ àti àgúnmu àbẹ̀kọ́ ẹ̀kọ́ rí àgúnmu sì ń bẹ tí wọ́n fi torí ẹ̀yìn torí àdúrà tí wọ́n ń ṣe ẹ̀kọ́ rí àgúnmu rí wọ́n sàdúrà fá wọ́n kọ́ mọ́kéwú bá wọn àmọ̀kọ́ pẹ̀lú dóngú àbíkàn àbẹ̀kọ́ báwọn àgbàlagbà ti bọ̀ tí wọ́n wá kú ọ̀ bẹ́ẹ̀ lónìí àwọn ọmọ wọn àwọn jòkó lérí àga àwọn ń jẹ ráìsì à ń fi tíkì jẹ à ń fi tọ́kì jẹ àtúnjẹ àsọtíkì àsọtẹ̀ àzọ́ ìṣẹ̀lẹ̀ àjọ́ pé à ń jẹ píṣà à ń jẹ ṣàwámà à ń jẹ gbogbo ẹ̀ ẹnu bá ti ń jẹ yìí ó yẹ kí a máa sunkún ni kí láti máa sunkún ni pé àwọn bàbá àtàná oúnjẹ gidi bẹ́ngbà náà wọ́n láwọn ọ̀jẹ́ ilé gidi bẹ́ngbà náà wọ́n láwọn ọ̀kọ́ mọ́tò gidi bẹ́ngbà náà wọ́n láwọn òníwọ̀ tí mo lánàá ṣe òyà ya fi kú wọn ọ̀wọ́ mọ́tò tuntun mọ́tò wọn wọ́n bá lọ́wọ́ àti gbà mí wọ́n bá fẹ́ kíkì tí gbogbo èrò tẹ̀lé wọn àbọ̀ ni ẹ̀wọ̀n tọ́rí ẹ̀dí ẹwàjú lẹ́ olè kíkì olóṣìnkí ní ọ̀hún kò ní dọ́nù bọ̀rọ̀ nígbà tẹ́nìkan olówó kẹwàá lọ lè gbé mọ́tò ńlá fún wa mọ́tò kò sẹ́ni ó ti ní mọ́tò ńlẹ̀ ìdéwúrẹ́sà ayé ìdéwúrẹ́sà gbà náà kò sẹ́ni ó ti ní àbá láyà alága bọ́s dámọ́dà ní ọ̀gbìn lọ́ni wọ́n lè gbé mọ́tò ìdéwúrẹ́sà ọdún náà lọ jáde wọ́n lè gbé mọ́tò ìyá tuntun raniwa wọ́n mọ́tò yìí kò sẹ́ni ó ti ló lẹ́yìn àwọn ìgbẹ́ ìlú tó bẹ̀kẹ̀ lò bàbá sì gbà mo rò pé lẹ́nu alẹ́ sàárọ̀ ìbẹ̀rù Ọlọ́run dé àwọn àtọ́lọ́run jọ sọ̀rọ̀ ọba dìlárọ̀ bàbá ni wọ́n gbé mọ́tò
wọ́n á gbé mọ́tò tí wọ́n tẹ̀lé mọ́tò wọn wá lọlé ajíbáyà láyà wọn tó wọ́n ní wá kí ọ ní ó sì wà náà kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ ní lo mọ́tò tẹ́nìkan lórí bàbá sì gbé wọn gbọ́ lẹ́nìkan tí lórí lo mọ́tò tẹ́nìkan lórí wọ́n sì gbé kọ́kọ́rọ́ fún wọn. إذا أنت لم تجعل لذات من أكبر. mo lára ṣe ká Adam mọ́tò wọn tí wọ́n bá bẹ tán yé sí mọ́tò bàbá mi ẹgbọ́dọ̀ tán bàbá mi máa sọ fáwọn ọmọ wípé ẹ má tán yé sí ẹ bá rọrùn gíláàsì wọlé kí n gba tẹ́kun ọlọ́run bàbá mi ìgbàgbéra ìrìnà ti ọlọ́run bọ̀rọ̀ wọ́n ní bí àwọn bá ń gba yé sí kò ní jẹ́ àwọn ọ̀nà ti ọlọ́run bọ̀rọ̀ mo lára ṣe ká Adam tó wá ní ẹnu mọ́tò táwọn tó ń gun yìí náà wọ́n da wọn tí wọn tí bàbá lẹ́rù rẹ̀ ń bà wọn táwọn bá déwájú ọlọ́run máa wá wípé wà Ádámà azhabtum tayyibatikum fi hayatikum ad-dunya wastamta'tum biha Ádámà ṣe kẹjẹ ọlọ́run ní sọ wípé gbogbo ń tọ́ fẹ́ lóyún àyò ti lò lọ́run tí Ádámà ní kọ́lọ́run má bàa sọ pé àwọn ti lo gbogbo táwọn ó lò láti àmà láyé ní òní jẹ́ àwọn ó lo mèremère ayé. إذا أنت لم تجعل لذات من أكبر. إذا أنت لم ترحل بذات من التقى bọ́ ọba gbìyànjú láti gbé ìbẹ̀rù ọlọ́run lọ sálì kìyàmà kó palẹ̀ má bẹ̀rù ọlọ́run lọ kí bẹ̀rù ọlọ́run jọba nú ayé rẹ̀ àti ọmọ gbádùn ayé báyé bá wa ó ti bá wọn àsìkò táwa wà yìí ó tún yàtọ̀ sásìkò tiwọn àsìkò tí wọn ní ìfi ebi panú ìmọ̀ ọ̀rọ̀ ńgbà náà àmọ́ lónìí kọ̀ rọrùn bébí bá pààyàn jù èèyàn jẹjẹkújẹ àbíkọ́ lọ́wọ́ má bèbí pa wá. bọ́ọ̀ bá ti wá mú bẹ̀rù ọlọ́run lọ́wọ́ lọ àlùkìyàmà bá dàlí máwùtì máa ń kọ́ ní tàṣà wà. àwọn pàdé ẹni tí gbogbo nǹkan rẹ̀ pé ìbẹ̀rù ọlọ́run rẹ̀ pé iṣẹ́ rẹ̀ pé òun ṣe dáadáa ó di ẹrù gidi lọ́wọ́ lọ síwájú ọlọ́run ẹrù tiẹ̀ ló sì fúyẹ́ orí nǹkan kan dìde wájú ọlọ́run bọ́ba dijọ́ náà nàdímta. àbáwọn wa dé yóò wá dàbí kọ́ gba ẹrù tọ̀hún mọ́ tiẹ̀ ọjọ́ òun sì ní àdégbẹ̀rù ẹlẹ́rù mọ́ tẹ́ni. ẹ jẹ́ àlọ́ lé níbẹ̀rù ọlọ́run lọ́kàn ìbẹ̀rù ọlọ́run la gba gbogbo nǹkan òun ni yàwó Aisha lò tí wọ́n fi lọ lé bá ọlọ́run yá yóò lówó yá yóò ní nǹkan kan wọ́n sì jòkó ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ tó pọ̀ òun ni kí á rí ọmọ ìyá alásàlátù ìyàwó tẹ̀sùbà ọwá di ọmọ tí ń bẹ lórí TikTok tí ń bọ̀ rẹ̀ sí òhù kárí ọmọ àfà òun náà dọ́mọ tí ń wọ aṣọ kásọ lórí TikTok kárí ọmọ àwẹ́ ni ọlọ́run ó dídàkudà ìbànújẹ́ ńlá ni fún wa gbogbo ọmọ obìnrin àbíwọ ọmọ ọkùnrin táwọn tó bí ọ jẹ́ ni ọlọ́run gbìyànjú kó jẹ́ olùṣekún fún àwọn tó bí ọ ni má jẹ́ ni tí ó bá ṣe wọn jẹ́ bẹ́ẹ̀ mi ti di tọ́ da tó ọmọ ni oníjẹ́ kọ́ra yìí kọjá wájú ọlọ́run káwọn ìyá náà mójútó àwọn ọmọ ẹ má jọ ọmọ sọnù máa ń lọ́wọ́